Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́. Ẹ̀yin àkọ́dílé ibi tẹ́ bá ti ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọ orí platform yìí, ẹ bá mi subscribe sórí channel yìí. Ó ṣe kókó, Olú Elédùmarè kò ní fi wálẹ̀ o. Ẹ̀yin náà rí subscriber tó wà lórí ẹ̀ pé ó sì kéré. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí. Ọlọ́run Elédùmarè kò fi wá gbogbo wa sílẹ̀ o. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ a gbọ́rọ̀ láti ẹnu màmá wa. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ a gbọ́rọ̀ láti ẹnu màmá wa. Ẹ ṣé gan, ó yá, ẹ jẹ́ a gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. According to the time, ibi tẹ́ wà káàkiri àgbáyé, mo kí gbogbo ọmọ Yorùbá tó dó lórí òtítọ́ àti òdodo ni o, tó ní ìgbàgbọ́ pé Ọlọ́run ti ṣe ìyanu fún apátidé ilẹ̀ lérí pé Yorùbá nation, Yorùbá independent sovereign Yorùbá nation, Ọlọ́run ti ṣe kí ìjọba ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀, òun ni a wà ní ẹnu ẹ̀ báyìí báyìí. Kò sí nǹkan mímọ́. A dúpẹ́ pé Ọlọ́run ṣe ìyanu fún wa, a dẹ̀ mọ́ lóore. So máa fi àsìkò yìí kí gbogbo wa ta dúró lórí òtítọ́ àti òdodo, tá à ní iyèméjì, tá à bà ọkàn jẹ́, tá à jẹ́ kí àwọn ọ̀tá dà wá ní ọkàn rú tàbí kán confuse wa. Mo kí gbogbo wa káàkiri àgbáyé. Àánú Ọlọ́run máa wà pẹ̀lú wa, ojú òní tiwa o. Ayé òní béèrè pé bó lọ́lọ́run wa wà. Gbogbo tá a dẹ̀ ń fẹ́ ní rere tọ́lọ́run ti ṣe fún wa ní rere, ó máa tẹ̀ wá lọ́wọ́ o. Ó máa wà pẹ̀lú wa, máa rí lò dáadáa bẹ̀, ó máa jẹ́ tiwa títí láì. Ó gbọ́ Ọlọ́run fún yàn Ọlọ́run. Tá a dẹ̀ máa yan Ọlọ́run títí káàkiri àgbáyé, la máa fògo fọ́lọ́run títí láì. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo wá láti sáré ṣe àwọn ìkéde àbí hajj announcement ní ìlú kan ni. Mo fẹ́ ká tètè mọ̀, even though kí n tó lọ sórí full program later, but mo fẹ́ ká mọ̀, mo kàn fẹ́ lè ṣe ìkéde ni, kò ń ṣe pé bóyá mo fi ṣe program. So mo rò pé mo ráìtì pé announcement is ìkéde. So ẹ ṣe sà. Àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tán dúró lórí òtítọ́ àti òdodo, tán ṣiṣẹ́ takuntakun, wípé gbogbo nǹkan tó yẹ káwọn èèyàn wa mọ̀ kán gbọ́, ó yé wọn, tán ṣiṣẹ́ takuntakun tí wọ́n dúró. Mo fi àsìkò yìí mo fi kí gbogbo wọn pátápátá. Mo kí brother wa uncle ìjìnlẹ̀, mo kí sister mi, my beautiful sister kan iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀. Mo kí gbogbo state pátápátá, gbogbo àwọn bàbá wọn àti ìyá wa tán wà ń bẹ̀, mo kí gbogbo wọn pátápátá. Mo kí brother mi Green for God, mo kí sister mi Tẹ́ni Ọmọlógo, mo kí gbogbo àwọn tó dó lórí òtítọ́ àti òdodo tí mi ò máa rántí láti pè. Bàbá ọgbọ́n, bàbá wa Wálé Àlí, mi gbogbo everybody, mo kí gbogbo wọn. Ẹ ṣé gan ni o, tẹ́ ẹ fi àwọn ọmọ Yorùbá sílẹ̀, tí ẹ yí padà, tí ẹ jẹ́ kí ọ̀tá kó gbé yín gbọ̀nà òkùnkùn, tẹ́ dó lórí ìmọ́lẹ̀, tẹ́ dẹ̀ dó lórí àpáta ayérayé, tẹ́ dẹ̀ dó lórí òtítọ́, wípé àníṣẹ́ tọ́lọ́run làṣẹ, nǹkan kan mi ò tún ní borí ọ̀rọ̀ Ọlọ́run láéláé. Ẹ ṣé o ọmọ Yorùbá mọ̀ lórí, ẹ ṣé gidi gan tẹ́ dúró. Alágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run máa san oore tó pọ̀ ní dáadáa fún yín, fún nǹkan tẹ́ dó fún wọn yìí, Ọlọ́run máa san oore tó pọ̀. Bẹ́ẹ̀ lọmọ Yorùbá náà a máa mọ̀ ọ́ lóore fún yín, tó yẹ pé ẹ̀yin náà máa jẹ oore yẹn títí láé, láti lè máa sọ pé mo máa ṣe báyìí, nǹkan tí mo ṣe oore tọ́lọ́run fún mi, oore tọ́lọ́run fún mi rẹ̀. Ó dẹ̀ tẹ́ máa lò títí tí darúgbó tó pé àwọn ọmọ àwọn náà dẹ̀ tún máa lò lọ bẹ́ẹ̀ till end of time lágbára Ọlọ́run. Ẹ ṣé gan ni o. Mo kí gbogbo wa pátápátá, mo dẹ̀ kí gbogbo wa tá máa wà lórí program all the time. Àwọn tó máa comment, tó máa share, tó máa ṣe oríṣiríṣi iṣẹ́ tó ń jẹ́ kó máa lọ. Ó dẹ̀ ṣe gbogbo activities tẹ̀ ń ṣe yẹn, ó jẹ́ kí àwọn recording yẹn tó máa wà ń bẹ̀ for life. Tí ò ń ṣe pé bóyá wọ́n lè gbé wálẹ̀, because activities tẹ̀ ń ṣe tẹ́ bá ti ń gbọ́ àwọn programs wọ̀nyí. Gbogbo wa pátápátá tá à ń wà lórí ìkànnì òtítọ́ àti òdodo, mo kí gbogbo wa. Mo dẹ̀ tún wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ wá ní kí ẹ jọ̀ọ́, ẹ má jà lọ sí ìkànnì àwọn olókùnkùn. Ẹ má lọ ẹ lọ ń gbọ́ nǹkan tán sọ, àbẹ fẹ́ mọ̀ nǹkan tán sọ. Ẹ má sọ pé ẹ fẹ́ mọ̀ o. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Nítorí wọ́n kíra wọn sínú òkùnkùn ni, kò sí tọ́mọ ìmọ́lẹ̀ fẹ́ lọ ṣe ní òkùnkùn. Kò sí tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀, kò sí tẹ́ fẹ́ rí ń bẹ̀. Ẹ má sọ pé àkíntì lọ gbọ́ nǹkan tán sọ, ìyẹn tí mú ẹ̀ṣẹ̀ dání o. Torí tí Ọlọ́run bá fìyàn sínú ìmọ́lẹ̀, kí ló máa lóun rápálá lọ sínú òkùnkùn lọ ṣe? In fact, gbogbo àwọn platforms oríṣiríṣi tó ní kálukú wà, tó bá ti rí pé òkùnkùn ni, òun ṣe bí òtítọ́, ẹ múra yín kúrò ń bẹ̀. Ẹ má jẹ́ kí ẹrẹ̀ àbí òkùnkùn kankan kó yíra, kó máa fẹ́ máa fara wá síbi tí ìmọ́lẹ̀ wà.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìmọ́lẹ̀ ni Ọlọ́run ṣe wá o ẹ má jẹ́ kí òkun kankan kó tiẹ̀ wà ní sàkání wa rárá ní àṣẹ ti Ọlọ́run. Mo kí gbogbo wa o ojú òní tiwa o gbogbo ọwọ́ tá a fi ń ṣe àtàrà dẹ́jà àtàrà participate ọwọ́ wa ò ní rọ ojú wa ò ní fọ́ nǹkan kan wa ò ní bàjẹ́ láéláé ayé wa ò ní bàjẹ́ ọ̀nà wa ò ní bàjẹ́ inú ayọ̀ la máa wà ní gbogbo ìgbà láṣẹ ti Ọlọ́run tó dáyé àti ọ̀run inú wa máa dùn ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń participate pátápátá tẹ́ pé nípasẹ̀ oore tẹ́yin náà ń ṣe wípé láti jẹ́ kí òtítọ́ máa jáde òtítọ́ yẹn ń jáde Ọlọ́run dẹ̀ ń ṣẹ́gun ń ṣe ìyanu ojú òwa ní tìyẹn o gbogbo ibi tẹ́ bá ti débẹ̀ ẹ máa rà àánú Ọlọ́run ẹ máa bá àánú Ọlọ́run pàdé ni àánú Ọlọ́run dẹ̀ máa wà pẹ̀lú yín ní àṣẹ tí Ọlọ́run ojú òní tì í láíláíláí nítorí ẹ fẹ́ kójú tì ràn yín ẹ fẹ́ kí ìran yín parun gbogbo oore tọ́lọ́run ṣe fún yín ò ní parun gbogbo tẹ́ fẹ́ ní dáadáa ní ìrẹ́fọ́gbọ̀ Ọlọ́run á ṣe lálékún fún yín lágbára ti Ọlọ́run láṣẹ tí Ọlọ́run tó fi dáyé àti ọ̀run ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní àwẹ̀ Ramadan ẹ̀mí máa ṣíkà ojú òní tiwa àdúrà wa gbà fógbọ̀ Ọlọ́run fún yín Ọlọ́run àwa ti Christian náà ta ṣe ń gbà náà ẹ̀mí wa náà máa ṣíkà àníṣe lásán ojú òní tiwa láṣẹ tí Ọlọ́run àdúrà wa gbà fógbọ̀ Ọlọ́run fún yín Ọlọ́run láṣẹ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. Àkọ́kọ́ announcement ìkéde tí mo fẹ́ ṣe ni pé ẹ jọ̀ọ́ àwọn èèyàn wa tí wọ́n ń ṣe àdúrà ti ilẹ̀ tá à ń sọ yẹn àdúrà pé ìwọlẹ̀ gbóhùn Ọlọ́run ó máa tán ní ọ̀la but mo á fẹ́ bẹ̀ wá pé ká jọ̀ọ́ ká tún extend ọjọ́ méje mi máa sọ ìdí ni pé àdúrà yẹn ń gbà a dẹ̀ rí àmì a ti ń rí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ pé yes àdúrà ń gbà a dẹ̀ rí pé ọ̀nà àdúrà yẹn gangan òun gan ló dúró tán àti tọ̀nà mùsùlùmí àti tọ̀nà christian àwọn ti traditional a rí wípé àwọn kan ẹ̀bùn tọ́lọ́run fún wọn ò fẹ́ lò fúnra wọn wọ́n ń lò fáwọn olóṣèlú tó ń ba ayé jẹ́ tí wọ́n ń ba ọ̀nà jẹ́ tí wọ́n dájú gidi tó dẹ̀ jìnnà gidigidi sáwọn èèyàn tó sọ pé ó gbé àwọn dépò wọ́n dá ojú gidi àwọn èèyàn yẹn làwọn láwọn ṣe nǹkan fún làwọn láwọn bá múlẹ̀ ní ẹ̀bùn tí wọ́n fún wọn o tí wọ́n jogún nǹkan tó àwọn ṣe yẹn but oníkálùkù ní right mo máa ń sọ dáadáa right to choose oníkálùkù ní right láti choose nǹkan tó wù àwọn nìyẹn ọ̀nà tó wù wọ́n nìyẹn so kò sí ariwo lórí yẹn bọ́tà mọ̀ pé àwọn kan wà náà tán wà traditional jẹ́ pé wọ́n dẹ̀ dúró lórí òtítọ́ àti òdodo àwọn yẹn là ń kí kò sí wàhálà àwọn tó bá dúró fún ibi tọ́lọ́run wà náà ni àbóṣe wà nìyẹn Ọlọ́run lọ́ba tó rìnrìn àjò yìí kò kì í ṣe pé ẹnikẹ́ni Ọlọ́run ni ó dẹ̀ ti sọ̀rọ̀ ní ẹni tó bá ṣe àbòsí lórí ìrìn àjò yìí ó lóun máa pa wọn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ẹ lọ ṣèwádìí ẹ̀ ó ní ẹni tó bá ṣe àbòsí fọ́mọ Yorùbá ìran Yorùbá àwa Yorùbá ní ìrìn àjò yìí àwọn olóhùn lòún rìn o olóhùn ò ní dáríjẹ náà máa pẹ́ náà Ọlọ́run ló sọ yẹn mi ò mọ bí ìyẹn ṣe wá sí ìmúṣẹ nítorí èrò wa ó yàtọ̀ sí tọ́lọ́run ọ̀nà wa yàtọ̀ sí tọ́lọ́run ó ló jìnà bí ọ̀run ṣe jìnà sáwọn ṣe jìnà sí ilẹ̀ ó ní bó ṣe jìnà nìyẹn ó ní bí ìṣe jìnà sí west ó ní bí èrò wa ṣe yàtọ̀ pátápátá sí tòun Ọlọ́run nìyẹn so tó bá fún ara ẹ̀ sọ pé òun máa pa àwọn tó ń ṣàbòsí Ọlọ́run fún ẹ̀ ló mọ ọ̀nà tóun fẹ́ gbà bọ̀tàwó ò ní parun pàláṣẹ ti Ọlọ́run tó dáwà adó síbi ìmọ́lẹ̀ adó síbi òtítọ́ adó síbi tọ́lọ́run wà ẹ jẹ́ ká continue àdúrà yẹn fún ọjọ́ méje míì ká tún bẹ̀rẹ̀ ní sátidé tá a bá parí ẹ̀ lọ́la ẹ jẹ́ a tún bẹ̀rẹ̀ ní immediately níjọ́ sátidé a mọ̀ pé a máa bọ́ bàtà wa ni ẹsẹ̀ wa máa kanlẹ̀ a dẹ̀ máa bu yẹ̀gbẹ́ a máa fọwọ́ gba ilẹ̀ ńlẹ̀ gbogbo a máa fọwọ́ gbà láti bá sọ̀rọ̀ pé ìwọ ilẹ̀ gbóhùn Ọlọ́run ìwọ ilẹ̀ gbóhùn Ọlọ́run ìwọ ilẹ̀ gbóhùn Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta a dẹ̀ máa sọ̀rọ̀ a máa ṣàdúrà èyí tó máa pọ̀ jù nínú àdúrà second part ni pé àdúrà ìṣẹ́gun ni ẹ jẹ́ a béèrè àdúrà confrontational aggressive àdúrà ni pé gbogbo nǹkan pátápátá ẹnikẹ́ni ohunkóhun kí wọn ọ̀nà kọ́nà tó ń gbà gbogbo ìmọ̀kímọ̀ èkékété wọn gbogbo ìpàdé wọn gbogbo èrò wọn gbogbo nǹkan náà tí wọ́n ń gbà pátá wọ́n rò pé àwọn fẹ́ fi dènà ọmọ Yorùbá sẹ́ ipe kí interim government mi ò tiẹ̀ ní pé mo máa ṣèkéde lórí interim provisional government ìjọba Adélé wípé kó má wá sí ìmúṣẹ
kí gbogbo parun ni kí lè bẹ̀rẹ̀ sí gbé wọn mì ní kíákíá àárín wọn kó dàrú ayé wọn kó dàrú ọ̀nà wọn kó dàrú kí lè lanu gbé wọn mì gbogbo tọ́lọ̀ ń dá tó fi àṣẹ dá kó dojú ìjà kọ́ wọn kó máa pa wọn ní taratara aggressive ni o èyí tó máa méje tó kàn yìí ní gidi ni pé gbogbo tó dúró sí ọ̀nà gbogbo àwọn tó ń dúró sí ọ̀nà tó ń fi oríṣiríṣi nǹkan kí nǹkan tó ń lò láti máa dúró sí ọ̀nà pé àwọn máa dẹ́rù bá àwọn ọmọ Yorùbá wọn ò ní jáde wọn ò ní mọ ẹ̀tọ́ wọn ò ní ṣe ẹ̀tọ́ wọn wọ́n máa parun ni aggressive àdúrà yẹn òun náà láti gbà ń sẹ̀ ṣẹ́rí tíjọ́ méje tá a gbà yìí àánú àti àánú gbà àánú gidi gan ìyanu ti ṣẹlẹ̀ ṣe wá rí méje tá a máa tún gbà yìí kò ń ṣe nǹkan tá a fẹ́ sọ straight aggressive ni ìṣẹ́gun ogun ṣẹ́gun gidi gangan ni pé kọ́lọ̀ máa ṣàánú wọn ó béèrè gbogbo aburú kan ti ṣe kó má dáríjì wọn kó wá ní kan parun kábẹ̀ sọ pé kan parun gbogbo tọ́lọ̀ ń dá kó pa wọn rùn ọlọ́run kó fàṣẹ pa wọn rùn ilẹ̀ kó lanu gbé wọn mì omi kó bá wọn jà iná kó bá wọn jà afẹ́fẹ́ kó bá wọn jà ìjì kó bá wọn jà omi iná àrá gbogbo nǹkan pátá kó bá wọn jà gbogbo tó bá jẹ tó jẹ ewé àti egbò kó máa bá wọn jà kó dojú ìjà kọ wọn gbogbo tọ́lọ́run fi àṣẹ dásẹ̀ kó dojú ìjà kọ wọn ní gbogbo ọ̀nà kó pa wọn rùn ni nígbà tó ti jẹ́ pọ́lọ́n fúnra rẹ̀ ló ṣe é ní ìgbà wọn Fáráò tó pa wọn run gbogbo àwọn tó dènà ọmọ Ísírẹ́lì láti Egypt títí dé ilẹ̀ lérí gbogbo wọn ló pa wọn ó ti di dandan káwọn eléyìí náà pa wọn ó ń láti dìde ní fúnra àwọn ọmọ Yorùbá ẹjẹ́ a bá ilẹ̀ sọ̀rọ̀ ẹjẹ́ a lo omi yẹn náà ẹjẹ́ a sọ sínú omi ká dànù ká wá wo bọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n bá rìn lórí ilẹ̀ tí wọ́n lo omi tí nǹkan omi ilẹ̀ iyẹ̀pẹ̀ tí ó dẹ̀ lára mọ́ wọn lè escape àṣẹ Ọlọ́run ni wọn lè escape láyé tọ́rìn lórí ilẹ̀ tó ń lu omi afẹ́fẹ́ dẹ̀ fẹ́ sọ nítorí omi wà nù afẹ́fẹ́ fẹ́ sí wọn wọ́n dẹ̀ rìn lábẹ́ sánmọ̀ ìtọ́jẹ́ pé àṣẹ Ọlọ́run ni ẹjọ́ gbogbo ibi tí wọ́n bá wà kò bá jẹ́ inú omi ni kò bá jẹ́ inú ilẹ̀ ní inú àpáta inú igi inú èèyàn inú ẹranko ní gbogbo tó bá wà àṣẹ Ọlọ́run kó wá wọn débẹ̀ kó fi ọ̀rọ̀ ẹ̀ kó fi pa wọ́n run tó bá ní àníṣe ìjọba tí ọmọ Yorùbá fẹ́ ṣe pébi tọ́jú àwọn fẹ́ dàrú àwọn fẹ́ jí gbé àwọn fẹ́ dìlé ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ dìlé ẹ̀ gbogbo ẹni tó fẹ́ dàrú gbogbo ẹni tó fẹ́ bàjẹ́ gbogbo wọn kọ́ parun ni wọ́n láti parun ẹ jẹ́ a ṣe àdúrà yẹn ẹ jẹ́ a continue ìyẹn mo ní kí n wá sáré sọ fún wa lẹ́yìn náà ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àkíyèsí pàtàkì kan òun náà ni interim tí wọ́n ń pè ṣé mọ̀ pé àmọ́ nǹkan tó dé tí àwa Yorùbá bá ti ń gbé ìgbésẹ̀ tá a bá sọ nǹkan ẹsẹ̀kẹsẹ̀ àwọn náà máa tún gbé ni àbí kọ́ ló ń ṣàánú ìbò náà làwọn dì ní Nàìjíríà àdè bá wọn dá sí àbáwọn fa wàhálà wọ́n ń ṣe tiwọn ìjọba ní orílẹ̀-èdè ní tiwa àwọn ń ṣe ètò ìdìbò tiwọn ṣé bọ́ làwọn ń ṣe ìbò ní ìbò náà tún ti bẹ̀rẹ̀ ìtékété wọ́n tún wá ń pè ìjárìn báwo ó wá di pé wọ́n náà sọ pé àwọn ò fẹ́ ìjárìn mọ́ meanwhile ìjárìn ti Nàìjíríà náà sọ process Nàìjíríà kó ṣe tiwa yàtọ̀ pátápátá torí orílẹ̀-èdè ní tiwa ìgbésẹ̀ táwọn tó dẹ̀ ń gbérú ìgbésẹ̀ tá à ń gbé nìyẹn ìgbà tí Amẹ́ríkà ṣe tiẹ̀ ó ṣe ìjọba abẹ́lé ìfìdíhẹ́ Israel gbogbo àwọn tó lọ ọ̀nà tá a gbà ìpátá báwọn náà ṣe nìyẹn gbọ̀ngbà tán rí pé ìgbésẹ̀ yẹn ó ti di dandan Ọlọ́run tí wọ́n á sì múṣẹ ẹ wo ètekéte tán tó fẹ́ ṣe nítorí Ọlọ́run gbogbo ìmọ̀ tí mo ètekéte wọn ò ní jọ láíláí wọ́n máa parun ni gbogbo ẹ tó bá rò pé òun fẹ́ lo nǹkan tá à ń ṣe òun fẹ́ lò láti fi bà nǹkan jẹ́ ó máa parun gbogbo tó ní láyé ó máa parun pẹ̀lú ẹ̀ láṣẹ ti Ọlọ́run gbogbo tó ní láyé máa parun òun fúnra rẹ̀ máa parun pẹ̀lú láṣẹ ti Ọlọ́run gbogbo tó lè mú kó máa sọ pé òun fi ṣe agbára òun lo agbára wọ́n ń ṣagbára fóun òun agbára pé ó máa parun ní pẹ̀lú láṣẹ ti Ọlọ́run àfi tí ì bá ṣe pé nǹkan tó lòun fi ṣe agbára òun fi ń jẹ agbára òun agbára àfi tí kì í bá ṣe pé ọ̀dà àṣẹ Ọlọ́run ló wà àfi tí kì í bá ṣe pé àṣẹ Ọlọ́run tó fi dá ayé àti ọ̀run tó fi dá ohun gbogbo pátápátá àfi tí kì í bá ṣe pé nǹkan tí wọ́n ń lò yẹn ó wà nínú nǹkan tó lòun fi àṣẹ dá tó fi sọ pé àwọn lágbára tó bá wà ní tó lòun fi àṣẹ dá àṣẹ Ọlọ́run tó fi dá ayé àti ọ̀run kó máa pa wọ́n mu tó
tán bá ní àwọn fẹ́ lo ọ̀rọ̀ àwọn agbára àbí nǹkan kan èjì ìsọmọ Yorùbá wọ́n máa pa wọn. ẹ jẹ́ àgbàdúrà yẹn ẹ jẹ́ má jà pé ìjọba fìdí ẹ tá a bá fẹ́ pe òyìnbó ẹ má jà pé ní ìtàrí mọ́. mo dẹ̀ máa notify àgbáyé lórí yẹn ẹ jẹ́ a máa pè ní provisional government òní ká máa pè ìjọba Adélé torí táwọn bá fẹ́ sọ tiwọn máa pè ní ìjọba fìdí ẹ á pè ní ìjọba ìfìdí ẹ ìjọba ti Yorùbá ìjọba Adélé ìjọba Adélé provisional government ẹ torí Ọlọ́run ẹ má pè ní ìtẹ́rìmọ́ rárá torí àwọn ẹni bíi elétekéte ìwà ìkà ó kọ́ wọn ọ̀tọ̀ ní nǹkan tó láwọn ń ṣe ìgbà wọn tún yí sí ìtẹ́rìn kí ló kàn wá pẹ̀lú nǹkan tó ń ṣe lọ́dọ̀ wọn wọ́n fẹ́ rò páwọn fẹ́ rò pùtọ̀dọ̀ wọn mọ́ ti ọ̀dà kí ló kàn wá. àwọn kan sọ ìtẹ́rìn àwọn DSS tó sì tó kàn àwọn ìjọ ọmọ Yorùbá kò kún wá ìjọba Nàìjíríà ò sí oníhàn kan ṣe pẹ̀lú wa mọ́ tí ò bá ń ṣe pé bóyá gbogbo ìjà àti nǹkan burúkú tán ṣe tán fi ń dà gba àwọn èèyàn lẹ́rù ó yẹ ká ti bẹ̀rẹ̀ ìjọba yìí ti pẹ́ ó yẹ ká ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ti ṣe ṣe bọ́ọ̀lù ti ṣe àdèmọ̀ bọ́ọ̀lù ti ṣe. ẹ má jà pé ní ìjọba fìdí àbí ìtàrímọ̀ ẹjọ́ ń tọ́lọ́ lọ́hùn ẹ jẹ́ máa pè ní provisional government ìjọba Adélé òun ni ó dẹ̀ láti bẹ̀rẹ̀ ní kíákíá àwa gbogbo ọ̀nà ìyanu láti fi bẹ̀rẹ̀ defense lọ wa àdúrà yẹn gbà dáadáa àdúrà fọwọ́ náà lẹ̀ yẹn ká máa gbálẹ̀ ká sọ pé ìwọlẹ̀ bọ́lọ́hún sọ̀rọ̀ ìwọlẹ̀ gbóhùn Ọlọ́run ká bá ilẹ̀ sọ̀rọ̀ pé ìwọlẹ̀ gbóhùn Ọlọ́run ká tún wá fomi tì í àógbà àwa ti rí àwọn manifestation ìmọ̀kàn tó ń pè manifestation a ti rí ó ti ń ṣẹlẹ̀ kí àdúrà gbà ó lè jẹ́ ìrọ̀rùn ó máa fi rírí ìrọ̀rùn fáwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni àdúrà yẹn ó ṣiṣẹ́ gidi gbogbo àwọn ọmọ Yorùbá tó ń gbà lọ́kàn òtítọ́ àti òdodo ó ṣiṣẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà àwájọ Ọlọ́run ó jẹ́ ẹjẹ́ àtúntẹ̀ramọ́ gidi ẹjẹ́ àtúnkọ̀ sí láti máa ṣe ẹ má já yẹ o láàrin aago 6 ìrọ̀lẹ́ sáago 7 ìrọ̀lẹ́ ká máa ṣe káàkiri ibi táwọn ọmọ Yorùbá bá wà káàkiri àgbáyé ibi tó bá bọ́ sí níbi tá a bá wà aago 6 sí 7 yẹn níbi tá a wà ní àgbáyé ibi tó bọ́ sí níbi tá a wà ẹni ká ṣe ó ṣe pé ká máa sọ pé aago 6 ibi tá a wà ó tì ó ilẹ̀ Yorùbá là ń gbàdúrà lé lórí àwọn tó wà ní ilẹ̀ Yorùbá wọn dẹ̀ náà ń ṣe àdúrà yẹn lórí ilẹ̀ Yorùbá so ibi táwa bá wà níbi dédé àsìkò yẹn à á connect pẹ̀lú àwọn tó wà ní orí ilẹ̀ nílẹ̀ Yorùbá à á connect pẹ̀lú wọn so kò kí ń ṣe time orílẹ̀-èdè ibi tá a wà ó tì tí wọ́n nìyẹn but time ti ilẹ̀ Yorùbá gangan aláti connect pẹ̀lú ẹ̀ so káàkiri àgbáyé ẹ jẹ́ ká ṣe ní kí. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ láti ẹnu màmá ẹjọ́ tẹ́ bá wá ń wo fídíò yìí tẹ́ bá wò ẹjọ́ ẹ máa bá mi subscribe sáàárín ẹ̀ Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀ ò bí ẹdí a máa gbọ́ lọ. pẹ̀lú yẹ̀pẹ̀ yẹn ilẹ̀ kó gbóhùn Ọlọ́run kadẹ̀ bá ohun kadẹ̀ tún gbàdúrà tó náà pọ̀tọ̀tẹ̀ yìí aggressive ni o aggressive àdúrà ìṣẹ́gun dídí láti ba gbogbo agbára wọn ní ìkàjẹ́ gbogbo nǹkan gbójúlé kó pa wọn kó má tún jẹ́ fún wọn mọ́ gbogbo nǹkan ti sà gbogbo nǹkan ti ṣe kó bàjẹ́ kó má tún jẹ́ fún wọn mọ́ láyé ìṣe èyí tó bá ṣe lórí ọmọ Yorùbá kò tún jẹ́ mọ́ àdúrà yẹn gangan àdúrà aggressive ni yes aṣọ́ra ànúgbà Ọlọ́run ti ṣe oore tó ṣe fún àánú tarí gbà ní ká fi wá béèrè ìparun àwọn ọ̀tá òní ká focus lé lórí ká focus gidi Ọlọ́run dẹ̀ ti gbàdúrà fún ògo ẹ̀ nínú ayé wa lẹ́yìn náà mo fẹ́ sọ̀rọ̀ lórí pé àwọn kan sọ pé owó mo sọ fún àwọn tí ó wà ní ìdí ẹ̀ pé ẹ lọ pààrọ̀ orúkọ tí wọ́n kọ wọ́n má pè ní Yorùbá owó ọmọ Yorùbá kọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú owó ọmọ Yorùbá o ọ̀nà tí àwọn tí wọ́n ń tọ́ yìí tó ń tọ́ ọ̀nà crime ni o wọ́n dẹ̀ ti lu òfin gidi tí mi ò ní kà fún wọn níbí but ọmọ Yorùbá máa kàn wọ́n lára láti jẹ́ kó mọ̀ pé wọ́n ti commit crime ọmọ Yorùbá máa kàn wọ́n lára tó bá sì continue láti máa sọ pé owó Yorùbá ọmọ Yorùbá máa kàn wọ́n lára àkọ́kọ́ ibi tí wọ́n ti ṣì pátápátá ibi tí wọ́n ti ṣì wọ́n ti yíra wọn lẹ́sẹ̀ mú sọ fún wọn gbọ́
wọ́n sọ fún wọn gbà yẹn wọn gbọ́ wọ́n rò pé àwọn làwọn jẹ lọ wọ́n mọ̀ pé àwọn irin panu làwọn rìn. wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá nation, wọn ò ní ìgbàgbọ́ nù ẹ̀. inú wọn Nàìjíríà náà ní ìgbàgbọ́ ní irin yẹn dẹ̀ lórí wọ́n lè jọ báwọn olóṣèlú rìn nìyẹn. so kí ni nǹkan tẹ́ ẹ lẹ́ẹ̀ dúró lórí tẹ́ fi sọ pé ẹ̀ ń ṣe owó ọmọ Yorùbá lórí kíni? ṣebí wọn Nàìjíríà lẹ́wà tún ṣe owó mi fún nínú Nàìjíríà ni owó mi tún wà nínú wọn Nàìjíríà tẹ́lẹ̀ ní. ẹ̀ǹtẹ̀ ló mọ̀ ń pa ẹ̀ bàbá yín tẹ́ ló mọ̀ ń pa ẹ̀ bàbá yín pa gbogbo ẹranko dúdú tẹ́ ló mọ̀ ń pa ẹ̀ tó lóun ṣe Yorùbá nation ni. ṣé ẹ̀rí òhàn wípé kò ṣe Yorùbá kó dalẹ̀ ọmọ Yorùbá ṣé ẹ̀rí òhàn ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ torí kí lẹ dúró lé lórí tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ owó lẹ́yìn pé ńgbà tẹ̀sán alẹ́ ń sọ̀rọ̀ owó ọ̀nà crime lẹ́ngbà ọ̀nà crime lẹ́ngbà gbogbo ọ̀nà tẹ̀dẹ̀ sí commit crime lẹ́yìn tẹ̀ ṣe yìí ẹ̀gbọ́n ọmọ akọ̀yìn lára láìpẹ́ tó dẹ̀ ti commit crime against ọmọ Yorùbá mú sọ fún yín tẹ bá commit crime against ọmọ Yorùbá ó máa kọ̀yìn lára gbogbo bí tẹ bá wà káàkiri àgbáyé ó máa kọ̀yìn lára dandan nìyẹn kò yí padà torí ohun tẹ kọ́kọ́ lẹ gbélé lórí yẹn òun ní kẹsọ torí ìrìn tẹ rìnrìn wọn Nàìjíríà ní fúnra yín lẹ mú ọ̀nà yẹn ìrìn tẹ àwọn Yorùbá rìn gbogbo ìkọ́ ẹ máa sọ pé ń parọ́ irọ́ gbogbo ìgbésí ayé yín irọ́ ni kò ní ní òtún ayé mi ti parẹ́ gbogbo nǹkan yín irọ́ ni tó bàtà rí òótọ́ ẹ lè dà mọ̀ láyé nígbà tá a dẹ̀ ti para yín tẹ́ ti pera yín nírọ́ yẹn kí ló dé tẹ́ tí wọ́n sọ pé àmì ò rò pé ẹ má sa àyè ẹ̀ pé bóyá ìrìn àjò oore ọtọ́nà ti ṣe fáwọn Yorùbá ń lè rò pé fẹ́ lò kò lè jẹ́ bẹ́ẹ̀ torí bàbá yín tẹ́ ló mọ̀ ń pẹ́ tẹ́jọ́ mọ̀ ń pẹ́ tẹ́jọ́ ń pariwo ẹ̀ kiri kò tó fún Yorùbá nation. orí òṣèlú ló wà politics Nàìjíríà ló ń ṣe àwọn olóṣèlú Nàìjíríà ló ń bá ṣe ìbọn ló ń pariwo kiri olóṣèlú ló ń ṣe o olóṣèlú ló ń kówó fún ta ló ń ṣe olóṣèlú ta ló ń kówó fún olóṣèlú sí ta ló olóṣèlú ń kówó fún ṣé ẹ̀rí ò jáde fún ẹni tírú ẹ bá ní ẹ̀rí láyé ṣé ò ní gbé jáde ní pé onítìrí ń bó olóṣèlú ṣe olóṣèlú ṣe kíní kan kò olóṣèlú gbogbo tí olóṣèlú pátá jókòó lé ní Nàìjíríà àpapọ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run kò ṣẹyìn ẹni tí mo bá yín sọ̀rọ̀ olóṣèlú kò ní pè rẹ̀ lórúkọ níbikíbi kò ní ní nǹkan kan ipò tó ń wà èmi ò lè sílẹ̀ gúnlẹ̀ òun lórí màá sì lè gúnlẹ̀ lórí títa ayérayé mi tí mi ò dẹ̀ gbá sísì lọ́wọ́ ẹnikẹ́ni kó lè da òun lérè táwa ń sá kó lè da kó má sí ìparun fúnra wa káwọn ọ̀dọ́ wa rògbò wọn lò kí ìgbésí ayé dáadáa wà fáwọn èèyàn wa tọ́lọ́ náà ò náwó ìyà sáwọn ọmọ Yorùbá kò náwó ìyà sẹ́nikẹ́ni tó fàánú ẹ̀dá ó dá fúnra rẹ̀ kò náwó ìyà sẹ́nikẹ́ni àwọn ẹ̀dá yìí náà nìkà àwọn ẹ̀dá ní ìkà àánú lọ́dọ̀ọ́n dáadáa lọ́dọ̀ọ́n. mo sọ fún yín pé ẹ ti ṣùtà ara yín lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ rò péré ni gbogbo ẹ̀sùn kan tó ṣe ẹ̀yin tẹ́ ṣe tẹ́ ń pera yín tẹ́ ń sọ pé ẹ̀ ńlá ẹnu yín ẹ̀ ń commit crime ẹ̀dẹ̀ ń fọwọ́ yín sọ̀yà tẹ́ ń commit crime against ọmọ Yorùbá á kàn yín lára mi ò ní ṣàlàyé crime tẹ́ ṣe fún yín bọ̀ tó bá kàn yín lára ẹ̀ gbọ́ gbogbo ẹ̀sùn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe pọ̀ tó ọ̀nà tẹ́ dá ẹ̀ tí mọ̀ kankan ẹ̀ mọ̀ kankan gbogbo ẹ̀yin mídíà tẹ́ wá bá wọn gbé nípa ìpolówó ẹ̀ accomplice nìyẹn o ẹ lọ bèrè lọ́wọ́ ẹni tó bá mọ̀ nípa ìjọ kó béèrè pé kí ló ń jẹ́ accomplice ẹ lọ bèrè accomplice nìyí gbogbo ẹni tẹ́ bá wọn polówó ẹ̀ accomplice nìyí. lẹ́yìn náà mo fẹ́ sọ fún àwọn Yorùbá ẹjọ́ ẹ má dá ọlọ́wọ́n kò ní owó Yorùbá ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn eléyìí rárá gbogbo ọ̀nà tó gbà pátá gbogbo tó ń ṣe crime ni pátápátá crime ni mo dẹ̀ sọ fún wọn pé tẹ́ ẹ bá fẹ́ ṣe bitcoin or whatever ẹ lọ ṣe company ní orúkọ ara yín kẹ́ ẹ ṣe ti yín.